Gbogbo ẹ̀yin tá a bá wí tẹ́lẹ̀ ò ní gbọ́. Ẹ̀yin tí a sọ̀rọ̀ fún tẹ́lẹ̀ ò ní gbà. Ẹ̀yin tẹ́ pera yín lọ́lọ́run, ẹ jẹ́ ká wò ó. Wàsíù Àyìndé Àyìndé Marshal. Àwọn ọmọ Yorùbá ti gẹ̀ẹ́tì ẹ̀. Ṣekúṣẹyẹ ní ẹ́. Gbogbo ẹni tí ó bá ti join ní politics. Tẹ́ ẹ bá rí wọn tí wọ́n hùwà tó dàbí ẹni wípé orí wọn pé lénìí, àbí àwọn tí a lòdì sí tó wà nínú politics, tẹ́ ẹ wá rí wọn wípé wọ́n kọ̀ déédéé dàbí pé wọ́n sáré yí padà, ẹ má tọra yín, wọn ò yí padà o. Ohun tó fẹ́ ṣe ó wà nínú ọkàn wọn. Politics is all about game, and then it is a dirty game. Onífá tó ṣe fún yín, aláwo tó fi yín lọ́kàn balẹ̀, Wàsíù Àyìndé Marshal, ìwọ àti Tinubu. Onífá jẹ́ kí n sọ ohun tọ́lọ́run sọ fún mi nípa yín. Mo dẹ̀ fẹ́ jẹ́ kí gbogbo ayé kó gbọ́ yìí. Fídíò nìyí kì í ṣe ohun tí mo lè delete, ó máa wà ńbẹ̀. I am a prophet of God. I am a spiritualist. I run a spiritual church and I do spiritual work. Iṣẹ́ tó rí rán mi lèmi ṣe. Èmi ò dẹ̀ bẹ̀rù ẹnikẹ́ni. Ṣùgbọ́n mi ò ní fi ọwọ́ tó ń dùn mí kí n fi sábẹ́ aṣọ. Ó ṣèwọ̀. Orúkọ tèmi ni Bàbá Confirm JP tí gbogbo èèyàn mọ̀ pátá. Wàsíù, onífá ló ṣe fún ẹni. Tinubu, aláwo ló ṣe fẹ̀yìn méjèèjì. Tó fi ń pariwo wípé ẹ ti jáwé oríjì, pé àwọn tẹ́ ẹ bá ṣẹ̀kọ́ dáríjì yín, pé Tinubu òun ló tún máa wọlé 2023. Lọ kọ̀ sílẹ̀. Àfi tí kò bá ń ṣe pé Ọlọ́run ló pè mí. Ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi, ẹ kọ̀ sílẹ̀. Mi ò ní ìdí láti bá Tinubu jàǹpátá mọ́. Mi ò sì ní ìdí láti bá ìwọ Wàsíù Àyìndé Marshal tí wọ́n ń pè ní K1 the ultimate. Mi ò ní ìdí láti bẹ jàǹpátá mọ́, ṣùgbọ́n mo fẹ́ kí fídíò yìí wà nínú rẹ́kọ̀dù. Àfi tí kò bá sí Ọlọ́run mọ́. Wàsíù gbọ́, Tinubu kò gbọ́ ọ̀rọ̀ yìí. Àfi tó bá jẹ́ wípé Ọlọ́run dẹ̀kọ́ ló dá yín, tó jẹ́ wípé nǹkan míì ló dá yín. Tó bá pọ́ Ọlọ́run ló dá yín, ojú máa tì yín lórí ọ̀rọ̀ 2023. Ẹ ò lè wọlé. O ò lè jẹ́ president. Tó bá jẹ́ pé Ọlọ́run ló dá ẹni o. Tẹ́ ẹ bá wá wọ̀, ìyẹn á wá dá wa lójú pé kì í ṣe Ọlọ́run ló dá yín, nǹkan míì ló dá yín. Ẹ kọ̀ sílẹ̀. Mi ò ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ. Ṣùgbọ́n mo kàn fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin mùtúmùwà pátá tó wà nílé kó gbọ́ ọ̀rọ̀ yẹn ni. Àfi tó bá jẹ́ wípé Ọlọ́run kọ́ ló dá Wàsíù. Tẹ̀mọ́rí tó ti ń campaign pẹ̀lú orin. Ó ti ń campaign fún Tinubu pẹ̀lú orin. Pé Tinubu ló máa wọlé ká fi sílẹ̀. Àwọn ti jáwé oríjì. Aláwo tó ṣe fún yín, ó máa wà disgrace. Bẹ́ẹ̀ ni. Oníṣègùn tó ṣe fún yín máa wà disgrace. Bó bá jẹ́ pé wòlíì náà ló ṣe fún yín ni àáfà ló sọ pé Tinubu máa wọlé fún ìdìbò 2023 nínú Nàìjíríà yìí, ó dìgbà yẹn náà.
ìgbà yẹn gangan la tó fẹ́ mọ̀ wípé bóyá ọlọ́run wà àbí kò sí ọlọ́run. Bẹ́ẹ̀ ni, ẹ tọ́jú fídíò yìí fún mi. Ẹ share ẹ̀. Orúkọ tèmi ni Baba Confirm JP. Ká dúró di 2023 yẹn gangan. Ní ìgbà yẹn la máa mọ̀ wípé ọlọ́run wà àbí kò sí ọlọ́run. Bóyá nǹkan míì ló ń rúlu ayé yìí. Bóyá ọlọ́run kọ́ ló wà nínú ọ̀run. Tó bá jẹ́ pé òun ló wà nínú ọ̀run, jẹ́ ká máa wòran. Wàsíù, K1 the ultimate. Tinubu. Àfi tó bá jẹ́ pé èṣù ló dá yín. Tó bá wá jẹ́ pé èṣù ló dá yín tó jẹ́ ọlọ́run ni, jẹ́ ká máa wo 2023. Tèmi ni wípé mo mọ̀ pé ẹ ò lè wọlé. Sóhun tẹ́ fẹ́ ṣe. Ẹ ò lè wọlé presidential election tí wọ́n tẹ́ ń dìmọ̀ láti ṣe. Ẹ ò ní wọlé. Tèmi nìyẹn. Tẹ́ ẹ bá wá wọlé, màá gbà wípé ọlọ́run kọ́ ló dá yín. Tó pé ẹni tí ọlọ́run ò lè mú kò tí ì dá. Ẹ̀yin náà máa ń sọ bẹ́ẹ̀ náà. A fẹ́ máa sọ̀rọ̀ púpọ̀ mọ́ lẹ ṣe pé a ò ṣe bọ́ta lójoojúmọ́. Ṣùgbọ́n à ń ṣe ń wọ kí wa lábẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa pátá. Ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa ní everywhere. Kò sẹ́ni tó lè dóhùn máa gogo lẹ́nu. Ṣùgbọ́n bọ́rọ̀ bá pọ̀ jù, afẹ́fẹ́ ní kó lọ. Ìwọ̀nba tí mo drop yìí, ìwọ kọ̀ mú dání kó wo ohun tó fẹ́ ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni, share jẹ́ ó dọ́dọ̀ Wàsíù. Jẹ́ kó dé ọ̀dọ̀ Tinubu yẹn gangan. Kó lè rí wípé èyí ò ń ṣe ọ̀rọ̀ ẹnu àsọtẹ́lẹ̀ lèmi ń sọ. Àfi tó bá jẹ́ wípé ọlọ́run ò sí mọ́. Àfi tó bá jẹ́ pé ọlọ́run kọ́ ló dá Wàsíù. Ọlọ́run kọ́ ló dá Tinubu. Ẹ̀pọ̀ ọlọ́run ló dá. Kò lè ṣe president Nàìjíríà yìí tí tó máa fi kú. Bẹ́ẹ̀ ni, ẹ lọ kọ sílẹ̀. No matter gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Tinubu, ọjọ́ yẹn lẹ tó máa rí pé nítòótọ́ ọlọ́run lọ́lọ́run ń jẹ́. Àlàáfíà ni fún yín. Ìwọ share ẹ̀. Wòlíì ń bẹ o. Ọlọ́run kò kà wá tẹ́rí sí wòlíì. Onírọ́ ni wọ́n kà wá sí. Àgàgà irun tó wà lórí wa yọ ni babaláwo ni. Ṣe gan ni. Ẹ̀yin má wọrí. So 2023 mo máa jánu lórí ọ̀rọ̀ Tinubu lẹ́yìn ọ̀rọ̀ yìí. Mo máa jánu lórí ọ̀rọ̀ K1 the ultimate tí ń kọrin tó fi ń protest fún Tinubu nípa election 2023 wípé ọlọ́run máa dojú tì yín gan. Wàláì. Ọlọ́run máa dojú tì yín bàjẹ́. Wo kọ sílẹ̀. Ọlọ́run máa dojú tì yín Tinubu. Ọlọ́run máa dojú tì ẹ́ bàjẹ́ ni tó máa tẹ́. Wà á tẹ́ nílé, wà á tẹ́ lóko, wà á tẹ́ everywhere. Wà á tẹ́, wàláì. K1 the ultimate, wà á tẹ́ ní everywhere. Let it be 2023. Ẹ ò lè wọlé. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Alẹ́ máa tẹ́. Ẹ ò ní dúyàn mọ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ìwọ share ẹ̀. Baba Confirm JP. Mi ń bọ̀. Mi ò tí ì dé.